Barrister Soji Toki, every 2nd of May is your memorable day. Long life and prosperity. A man with an amazing grace, an epitome of love and humility, an hard-working man. You are a result-oriented man. You know how to uplift downtrodden spirit. You are unrepentant lovers of your kinsmen. Without discrimination, you are a man with exceptional intelligence and sincerity with determination to make your friends great. You have a listening ear. You always love to share your knowledge with everyone. You are a man with a few words, but of many great deeds. A man with awesome character, an advocate of love and peace. You will see many more years on earth. Barrister Soji Toki, happy birthday to you. Kí ló yọ Olúwa bí kò ṣọpẹ́, ìyìn ló yẹ Jésù ọba wa, ọba tó fún wa lálàáfíà o, ó dá mi sí o, ó dá lé mi sí. Barrister Soji Toki, mo bá ọ dúpẹ́. Olówó orí ọkọ̀ táwà kálítù mo bá ọ yọ̀ tó pọ̀. Èmi ti ń gbọ́ nípa agbẹjọ́rò tó múnámúná ọjọ́ pẹ́ o. Ẹni Olúwa bá fi sẹ́rán. Ó yàtọ̀ sẹ́ni tí ń jí sí ara rẹ̀ lásán. Sọ̀rọ̀sọ̀rọ̀ agbẹjọ́rò tó pegedé tó mú owó bí ẹlẹ́gùn Ṣàngó. Bàbá ò ṣẹbọ kò ṣoògùn, bàbá rẹ̀ ló fi wá kíjọ. Bóyá nítorí ìránṣẹ́ Ẹlẹ́dùmarè tó jẹ́ tó súnmọ́ Olúwa ọba tó bolúwa ọba gbọ́ púpọ̀ púpọ̀. Mo bá ọ dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba tó dá ọ sáyé. Bàbá Olúfúnṣọ́ Jeremáyà mo bá ọ yọ̀ fọ́lọ́run ọba. Bàbá Olúkẹ́mi jìnnà yẹn ṣé bí wọ́n lè mí ń bá dúpẹ́ mo bá ọ yọ̀ tó pọ̀. Bàbá Olúfẹ́mi Àṣàbẹ́ Kàsáràtì náà ni mo wí o. Bàbá Olúyẹmí Obìnà ìwọ ni mò ń bá yayọ̀ fọ́lọ́run ọba tó dá ọ. Àbùkù òní kàn ọ́, Ọlọ́run ọba òní jẹ́ òun tẹ́ láyé. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe lágbára Olúwa. Barrister Soji Toki ló gbà mí kalẹ̀ lákọlù àwọn agbófinró nígboro Àbújá lọ́jọ́sí. Ìgbà tí wọ́n tì mí mọ́lé fún 47 days tí wọ́n ní pé mo sọ̀rọ̀ síjọba. Ọpẹ́lọpẹ́ Olúwa tó kó mi yọ. Ibẹ̀ nìbá sì wà lọ́wọ́lọ́wọ́, Olúwa ọba ló yọ mí nínú ìgbèkùn níbẹ̀. Barrister Soji Toki mo kí ẹ kú oríire o. Ó kú oríire ọjọ́ ìbí òní. Àìmọye èèyàn tí wọ́n jọ bí yín lọ́jọ́ kan ṣoṣo, ikú ti mú wọn lọ sálákejì. Gbogbo ìgbìyànjú wọn kí wọ́n wà lókè ìpẹ̀kọ̀tọ́ bí ikú já wọn kulẹ̀ bí àpò ẹ̀wà. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ lọ́mọ ṣe. Ojúmọ́ ire, ojúmọ́ owó, ojúmọ́ ayọ̀ ni ọmọ jẹ́ fún ọ. Ó ti jáwé pẹ́pẹ́ lónìí, ó ti ṣe kó tẹ́lẹ̀ yìí pẹ́pẹ́pẹ́. Ó pẹ́ láyé láṣẹ Ẹlẹ́dùmarè ọba. Ìwọ ló jèrè àwọn ọmọ rẹ, ẹni ẹlẹ́ni ò sì ní gbàṣẹ rẹ ṣe. Bọ́dún bá ti dún pèrègún ọbáwọ̀ mi wá sáyé. Gbúnugbùn kan kì í kú ní rèwerèwe. Àkàlàǹgbò kì í lọ ní rèwerèwe. Ọdọọdún láàárọ̀ rọ́gbó, ọdọọdún láàárọ̀ àwùsà. Ọdọọdún láàárọ̀ mobì lórí àtẹ. Ikú òjijì ò ní pa ọ́ ní kánkán. Lọ́lá Olúwa ọba ò ní ṣọ̀fọ̀. Ọpẹ́lọpẹ́ bàbá tó gbẹ́jọ́ mi rò. Ọ̀tá ìbá ṣàjọ̀dún pé mo ti kúrò níta. Adúmáradán, dúdú yẹmí, ẹlẹ́yinjú ẹgẹ́, olójú edé, olójú oge. Kọ́rọ́mbọ́ tó bí ọ̀ká ni mò ń wí o. Gbọ̀ngbọ̀rọ̀ bí arọ́kọ́bítà òyìnbó. Ó dùn wo dùn rí ẹlẹ́rìí ẹ̀yẹ lẹ́nu. God bless you, God bless you. Ṣé bóun ni bàbá ń wí lọ́jọ́kọ́jọ́? Òun gan làkọ́kọ́ tó jẹ́ kí n mọ̀ wípé ìránṣẹ́ Ẹlẹ́dùmarè ló jẹ́. Ó súnmọ́ Olúwa ọba púpọ̀ púpọ̀. Kò sẹ́ńtẹ́ ẹlẹgbẹ́dẹ́wájú ẹ̀. A ní God bless you, Ọlọ́run yóò ṣe é. Mo wọ́n bá ọ̀ya yọ̀fọ́ lọ́wọ́ ọba tó dá ọ sí tọmọtọmọ. Ikú òjijì ò sì ní í pa ọ́ lọ́lá Olúwa ọba ò ní í ṣẹ̀wọ̀n. Ẹ̀yin fún àánú tẹrí láti dé alààyè báyìí. Ọmọ wọn lọ́gìdí Olú nígboro Ìbàdàn ni mo wí o. Ògìdí Olú ni mo wí o. Ẹkùn ń pa kọ́rọ́kọ́rọ́kọ́rọ́. Ẹni Ògìdí Olú gbàgbàgbà tí ò lè gbà tán. Igúnnugún ní polúwa rẹ̀. Ògìdí Olú ní wẹ̀ lọ́dọ̀ gbogbo ọmọge yọwọ́ ọ̀sẹ̀. Ẹ̀yin ladúrun mádé, ẹ̀yin ladúrun mọ́sùnpẹ́dìyẹjẹ. Ẹ̀yin la lọ́wọ́ lọ́dún bí ìyẹrẹ. Ẹ̀yin la rọ́wọ́ sóge lẹ́yìn ọmọge, mo bá yín yọ̀ tó pọ̀. Ọmọ wọn nígboro Ìbàdàn ni mo wí o.
ìbàdàn nílé olúyọ̀lé ìbàdàn mèsì ọ̀gọ̀ ìlú òjò ìlú àjàyí ìlú ìbíkúnlé ìlú ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun owó kẹ̀mbẹ̀ wọ́ bí ìjà ìbàdàn kúnlẹ̀ ìbàdàn bẹ̀rẹ̀ kó tó wọ̀ ẹlẹ́yẹlé lomi títẹrú tọ ọmọ láyé pọ́npọ́n àṣejìrẹ́ lomi abúmúbuwẹ̀ nílẹ̀ ìbàdàn a kì í wáyé ká má larùn kan lára ìjà gbóró lárùn ìbàdàn ọmọ dọ́gbọ́n yọkẹ́ nìyí ọmọ ọlọ́gbọ̀dọ̀ ló lẹ́yìn dọ́gbọ́n yọkẹ́ ọmọ oníkẹ́ gbádà àná wọ́n jò èní wọ́n jò iwájú yín eégún ni ẹ̀yìn yín eégún ni ọ̀tún yín eégún ni òsì yín eégún ni ọmọ eégún nílé ọlọ́gbọ̀dọ̀ ló lẹ́yìn eégún di mẹ́fà lọ́gbọ̀n lé o kí ni ṣe tóbìnrin ò máa wo pàkádì mẹ́fà nígbàlẹ̀ èmi ṣe tóbìnrin ò máa wo ẹ̀wù di méjì mo lò pé o ẹ̀wù aṣọ egungun bó ṣe lu kára bí ajere ọmọ wọn ní gbòòrò ìbàdàn tí wọ́n bá sọ pé bàdàn tí ò gbójú lọ́wọ́ ẹ sọ fún wọn pé bàbá tí ló ń bàbá tí wọn lẹ́rú lọ lógun ìbàdàn mèsì ọ̀gọ̀ wọ́n mèsì ọ̀gọ̀ nílé olúyọ̀lé wọn ò sì gọ̀ níbẹ̀ ijó lè gbé jàtìjàre olóhùn ìbàdàn ọmọ àjòrò sùn arọ́lú owó ni mo wí o ọmọ arégún sì mọ délé ọkọ tòní tàná tí kálukú jọ̀yà rẹ̀ lójú ìbàdàn mèsì ọ̀rọ̀ ẹ̀gọ̀ ogun ọjà kókó bàdàn rí olórí ológun ni bàbá tẹ̀yìn ogun ọjà àkókó bàdàn rí olórí ọlọ́rọ̀ ni bàbá tẹ̀yìn ìbàdàn ìlú òjò ìlú àjàyí ìlú ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun owó kẹ̀mbẹ̀ wọ́ bí ìjà àgbàlá ògúnmọ́lá títọ́ kòkò sáré ìbàdàn gbọ́ nílé gbàlejò kápẹ́ birikoto ká fún wọn ní wọ́jẹ́ méjì lomi ògùn méjì lomi àánú láfẹ́ wá lomi dúdú láyípo lólomi pupa ìbàdàn mèsì nílé olúyọ̀lé ìlú ògúnmọ́lá olódògbò kẹ̀ríkẹ̀rí lójú ogun owó kẹ̀mbẹ̀ wọ́ bí ìjà. ọpẹ́ ló yẹ ọ́ bàbá aláàánú. barista Sọjí Tọ́kì o ìwọ tó sọdún yìí wá ṣe tẹ̀mí lágbára lọ́wọ́ olúwa ọba èmi ọba kẹ́wì tó yọ láti mọ́lé lọ́jọ́ sí mo ní òdòdó ayọ̀ rẹ òní rẹ̀ dànù. Barrister Sọjí Tọ́kì, every second of May is your memorable day. Long life and prosperity. A man with an amazing grace and